صادقين. نعم. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. gbogbo àwọn ànábì Ọlọ́run náà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ó ti pẹ́ jù lójú wọn. àlùkìyámọ̀ pẹ́ tó ń sọ ìtò ayé kò dòdó ni sọ pé kó wá báyìí. ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní la ahadun asbar min Allah. kò sí ẹni kankan tó ṣe sùúrù tó Ọlọ́run min adha yasma'uhu níbi ọ̀rọ̀ ẹ̀gbin táwọn èèyàn fi ń kàn. yaquluna anna lahu walada wa lam yattakhidh Allah. Subhanallah. Wọ́n lọ́lọ́run bímọ, Ọlọ́run sì bímọ. Wọ́n ní àà ó bímọ, Ọlọ́run àti sùúrù. Lára sùúrù Ọlọ́run ọba náà ni pé láti ìgbà táwọn èèyàn ti sọ pé àlìkíyámọ̀ nǹkan. Ọlọ́run ní ata amrullahi fala tasta'jiluhu. Subhanahu wa ta'ala amma yushrikun. Ata amrullahi fala tasta'jiluhu. Níta sàdé fún òun ló ti dé báyìí. Ó làjú báyìí. Ó dìjú báyìí, ó làjú báyìí, ó kàn rí pé iná yẹn náà ló wáwọ̀ lónìí tí padà wọ̀. Ó sì pẹ́ lójú rẹ̀ hàn. Innahum yarawnahu ba'ida wa narahu qariba. Ọlọ́run ní rírí táwọn rírí tó jìnà ni tí ò ní wá. Torí ẹ̀ ni wọ́n ti rí tó challenge Ọlọ́run gan pé Allahumma in kana hadha huwa al-haqq min indika fa'tir alayna hijaratan. Wa idh qalu Allahumma in kana hadha huwa al-haqq min indika fa'amtir alayna hijaratan min as-samaa'i aw i'tina bi'adabin alim. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. الله عز سورة يونس. بات يونس ń pè àwọn ìjọ rẹ̀. Allah ní ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط. نعم. ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون. gbogbo ìjọ pátápátá láàrin òjíṣẹ́ Ọlọ́run tá a rán sí wọn, à ń gbé àwọn òjíṣẹ́ dìde fún wọn, wọ́n lọ jíṣẹ́ fún wọn. Àwọn òjíṣẹ́ lọ jíṣẹ́ fún wọn. Wa li kulli ummatin rasul, gbogbo wọn náà ló jíṣẹ́. Ọlọ́run ni àwọn Ọlọ́run sì dájọ́ láàrin wọn. Èyí tí wọ́n sọ láwọn òjíṣẹ́ yẹn ni pé náà wọ́n yẹ kú lónà mọ́ta. Wọ́n ní ó yá bọ́sí wà wọ́n tó pé ìjọ́wò fún alọ́jọ́ tí yà ń ṣẹlẹ̀ káyọ̀ dúró bá bọ́mọ̀ ní ẹṣẹ́ rí nù. Òṣèré ní bíbá Ọlọ́run ní kàmà bí ó dá wọn náà. Ẹ̀dùn bẹ̀rún. Ọlọ́run wá ní kó sọ fún ọ̀yẹ́ pé qul la amliku li nafsi darran wala nafa. Ọ̀rọ̀ àlèkí àmọ̀tẹ́ ń sọ ìtẹ́mì gan bá mọ́ mo sórí ẹnu. Èmi náà mọ̀. Mo wá yọ̀ lọ́dún mi pé kódà ìlé dá orí fúnra mi àtàbúrú ìlé dá gbépò fúnra mi. Ànábì Ọlọ́run lọ́rin kó mọ̀ sọ yọ. Mo yọ lẹ́gán ìlé dá sí.
illa ma sha Allah ìtọ́lọ̀ bá bá fẹ́ ní máa ṣẹlẹ̀ likulli ummatin ajal àmọ́ alkiyama tó wọ́n kájú ẹ̀ ìjọ́ kan bá ti ó bá ti kú olè ayé alkiyama ti ẹ̀ ti dé ó làwọn àfáà fi sọ pé man mata faqad qamat qiyamatu kìí sàdís ṣùgbọ́n ara rí rẹ̀ nìyẹn likulli ummatin ajal gbogbo lódìbà àwọn ìjọ Fìràáùn ṣé wọ́n lè yẹ́bà sí Fìràáùn náà níjọ Fìràáùn tí ò ló èsì rí tó fi gbogbo ìgbádùn tí Fìràáùn náà rí kò rí èsì rí kò sì wọ́n náà tó bá tẹ̀lé yẹn gbádùn yẹn lólé ayé gan òwò mọ́tò rí gbádùn wa náà ní pẹ́sẹ́ fẹ́ kányàn lẹ́yìn àwọn táwọn wà ní ayé sí wa tàbí pé ìgbádùn wa fáwọn wa iná nípa wa kìnnìkan wà nǹkan àbí àti ipò tàti rí fìrìnfìrìn pé àwọn tó ń bọ̀ ó tún fẹ́ rí gbádùn tó ju ti wà lọ àìpò àwọn tí a ń dààmú tẹfóònù yìí owó kàmọ́ wọ́n ṣe tó ẹgbẹ́ pépà lásán ni yóò àwọn jù rẹ̀ tí wọ́n sọ pé bá mi pé Tolú sọ wípé mi ò sí nílé ó ti dà bẹ́ẹ̀ ẹ wo IoT Internet of Things ẹ wo nǹkan tó dì ẹni tẹ́ bá ó ti lè débi pé ilẹ̀kùn ilé yín ilẹ̀kùn inú ilé tẹ́ ń gbé yóò mọ̀ yín ẹ̀yin nìkan ní ó sì mọ̀ sí fún tẹ́ bá sì bímọ ẹ̀ rìjísítà ọ̀nà kò sí bó ṣe lè ṣe tẹ́yìn bá wà pẹ̀lú yín tó bá ní sílẹ̀kùn kò ní sí àfi tẹ́ bá tó bẹ̀ pé wọ́n ti gbé bọ́sí lọ́rùn sí tí ó tún mọ́ bá ń sọ pé àbọ̀tẹ́ni ẹ kò sí mo ní kò sí ọgbọ̀n rí Ànábì wa ní ayé ò ní parí ọ títí táwọn jàmàdá tí ó fi mọ̀ sọ̀rọ̀ àwọn kan tí ò lẹ́mìí wọ́n mọ̀ sọ̀rọ̀ nínú àwọn alámọ́tò sáà ṣe wọ́n pé àwọn sàdúwà ń bí àwọn ìgbà jàmàdát àwọn igi ògiri gẹ́gẹ́ náà ní ayé ní 1400 years ago imú kan sí àwọn ní imú kan fi hàn ní ẹjẹ́ ìyọ orí kanú tẹ̀físítà gbọ́lọ́nù nǹkan náà fàwà tí ẹ̀yìn náà sàǹfàní ẹ̀ wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa náà قال ربك للملائكة جاعل في الأرض خليفة ọlọ́run ni a sọ ọmọ mẹ́lẹ́kà inni ja'ilun fil ardi khalifa máa dá sórílẹ̀ àwọn àrólé قالوا أتجعل فيها من يفسد فيها wọ́n ní àà àwọn tó fẹ́ dá yìí wọ́n yufsidu fiha wọ́n bàbẹ̀ jẹ́ ويسفك الدماء wọ́n mọ̀ para wọn ونحن نسبح بحمدك ونقدس لك. àwa ní ìsìn gbogbo tó fẹ́ là ń ṣe fún ọmọ púpọ̀ ọlọ́fẹ́ jù wá lọ gbogbo ìgbà ṣùgbọ́n àìsẹ́ قال إني أعلم ما لا تعلمون ọ̀dọ̀ sẹ́yìn ilé sẹ́yìn ẹ̀yìn olè sẹ́yìn náà mo fẹ́ àwọn fẹ́ pé wọ́n ò lè sẹ̀sùn wọn ní sẹ́yìn aláàbà wọ́n ò lè sẹ̀sìn àwọn ọmọ sẹ́yìn wọ́n ni inni akhafu in asaytu rabbi adhaba yawmin adhim pé mo ń bẹ̀rù ọjọ́ àwọn tí mo fẹ́ dáǹsì nìyẹn inni a'lamu ma la ta'lamun mo mọ̀ nǹkan tẹ́ mọ̀ fa'allama Adama فعلم آدم الأسماء كلها ẹwà nǹkan ọ̀tọ̀ kí ní wà lórí ọlọ́run wa'allama Adama al-asma'a kullaha apá kan máa fa ní kullaha yẹn ni pé kò sókọ tí Ádámù mọ̀ microphone kò mọ̀ kò bá bàbá láyé látara kullaha wàhálà gbogbo tí wọ́n padà máa sọ nǹkan láyé ó mọ̀ lábàbà wọ́n ní kílẹ̀ rí ẹ̀ wa'allama Adama al-asma'a kullaha gbogbo ẹ̀ yà sára máa mọ̀ fìlà ó mọ̀
ṣé wọ́n ń dé tàjí àlàyé rẹ̀ wọn ò dé sọ́mọ̀ pé kí ní kò ó mọ̀ tó bá fi hàn nàbí Adam báyìí ní àtàjí àrí àwọn olùmọ́ra ní ibo lọ́lọ́ ọlọ́sọ̀ wọn àmàlẹ́kà rẹ̀ pé kí làwọn kìíní wọn ò má kí a ní mọ̀ pé tọ́lọ̀ bá fẹ́ kẹ́yàn wọ́n lójú oorun lọ́lọ́ ti kọ́ Ádámà kí lẹ̀ tó mọ́ wà gbogbo ẹ̀rọ Ádámà tàwọn ní ẹ̀yin màlẹ́kà o wọ́n ní idha arada Allahu shay'an hayya lahu al-asbab gbogbo tọ́lọ̀ bá fẹ́ kó ṣẹlẹ̀ yóò la sábàbí kalẹ̀ tí ó fi clear Jibril kí ni ẹ̀ وعلم آدم الأسماء كلها وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة ó wá kó àwọn ẹ̀yin màláíkà kò kó àwọn Ọlọ́run kó àwọn màláíkà kí ni àwọn nǹkan wọ̀nyí ó lè mọ̀ náà وقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين tó wá jẹ́ lóòótọ́ lẹ mọ̀ pé wọ́n mọ̀ tẹ̀jẹ́lẹ̀ ẹ mọ̀ pé wọ́n mọ̀ balẹ̀ jẹ́ ẹ só pa àwọn nǹkan yẹn fún mi قالوا سبحانك لا ó ti yé wọn báyìí إلا ما علمتنا owó yẹn ti yé wọn gbà á ti ṣe mistake lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tá sọ yẹn Ọlọ́run láìkẹ́ ó ní Ọlọ́run ànímọ̀ kankan illa ma allamta ní tó bá fi wọ́n náà abẹ́ mọ̀ nǹkan mí táwọn mọ̀ ní Allahu akbar kabira Ọlọ́run tó sọ níbi pé am lahum kitabun fihi أم لهم كتاب فيه تدرسون ṣe bí gbogbo jẹ́ ló wà láwọn máa fún sí sẹ́yìn níwẹ̀ mi ni ẹmọ̀ tó yẹn bá ń ọmọ tó fèlì ní yunifásitì ó fèlì gan òun náà ni tí wọ́n ń ṣe báyìí nínú ogun ní wọ́n gbà ṣe ìṣe rìsọ́ọ̀tì tá owó iná ni ibi tó bá ọ̀rọ̀ rẹ̀ jáde àbúyí ọmọ yìí ti gba jáàmù mi ni torí gbogbo rìsọ́ọ̀tì rẹ̀ làwọn wòye o am lahum kitabun فيه fihi تدرسون tadrusun إن لكم فيه لما تخيرون ọlọ́wọ́ ni anbi'uni bi asma'i ha'ula'i in kuntum qalu subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim qala ya adamu anbi'hum bi asma'ihim ọlọ́run bá fẹ́ pọ́n lé òṣèré nù in táwọn èèyàn ò mọ̀ yóò bí ó mọ̀ wọn ní wà sí pẹ̀lẹ́ wà wọn ní so nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ nígbà mo sọ fún yín ní ẹ máa farabalẹ̀ sẹ́wọ́n kí ni ẹ wọnú gan ṣíta ó ní kíní kẹta ń pè ní sẹ́wọ́n táwọn ọba ti gbé ó ní kíní kẹta ń pè ní yóò ní kíní kẹta ń pè ní science kí o kíní kẹta yìí pè science ẹ̀yin owó àwọn èèyàn ọmọ yẹn jẹ́ pọ̀ you need there is something we call injection something we are dose something we call when you're injection there is something we call injection. You know, injection is what? Ó wá múra gẹ́gẹ́gẹ́ tó lọ bá ti pààyàn ní kò jù ẹ̀ lọ. Qala ya Adam anbi'hum bi asma'ihim. Ìrẹ́ Ádámà, ó yà sọ fún wọn. Tí ọkọ̀ Ádámà ní ìyẹn ni wáyẹ̀. Kí ló Ádámà náà sọ wípé la ilma li illa ma 'allamtani. Ṣé bí Ọlọ́run náà ló fi mọ̀? Ó rí pé ìmọ̀ máa ń fa kéèyàn ní mọ́ bá àwọn náà lákọ́ látara wa 'allama Adama al-asma'a kullaha qala anbi'hum bi asma'ihim فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم ẹgbẹ́ ìwárí Adam wa ń dárúkọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé a bèèrú tún ní ẹ̀ ẹnìkan lélẹ̀ yìí wọ́n lélẹ̀ nǹkan wọn ni àwọn náà ni àfìlà àbítí ajá náà pẹ̀lẹ̀ yìí àjíà nìyẹn ana ustaz nìyẹn ana muslim lélẹ̀ yìí ẹ̀rí ọ̀sìn máa yan
ká sọ fún yàn pé ọ̀nà mélòó ni fi ìlé pín sí lè tí bá rí sí ha ó ti máa wọ́n tó kọ́ lè kéwò yóò àkọ́ bọ̀ bọ̀ yà ń gbá ní sí ha ní ọ̀nà méjì bọ́ àwọn kan sọ̀rọ̀ rẹ̀ táwọn mímọ́ sọ̀rọ̀ méjì ṣe ní èrò gẹ́gẹ́ bí pẹ́lẹ̀ yẹn yà ní fẹ́ lọ sàhẹ́ 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 yẹn àtúntò méjì alẹ́nìkà Mahmuz ṣẹ́rí Mahmuz yẹn lọ́dọ̀ àbúkọ́ yìí al-Jurjani òun tó gbà pé Mahmuz yẹn pípé kìí ṣe sàhẹ́ pé nù àkísàmù kìí lọ́wà téèyàn fi sọ téèyàn mọ̀ ìjọba tó ní àgáwọ̀lá irọ́ ní tẹ̀pá ẹ̀ ọmọ gami pé àtàrà hù tí nǹkan bá ná tó dẹ̀ hù ìmọ̀ sí náhù mà ní ìgbà yẹn ni ó wà ní actually náà òun náà wò ọlọ́run pọ́n Ádámù rahmatullahi alayhi salatu wassalam láàrin àwọn màláíkà wa 'allama Ádámà al-asma'a kullaha thumma 'aradahum 'ala al-malā'ika faqāla anbi'ūnī bi asmā'i hā'ulā'i in kuntum ṣādiqīn qālū subhānaka lā 'ilma lanā illā mā 'allamtanā innaka antal 'alīmul ḥakīm qāla yā Ādam anbi'hum bi asmā'ihim falamā anba'ahum bi asmā'ihim qāla alam aqul lakum inni a'lamu ghayba as-samawati wal ardi wa a'lamu ma tubduna wa ma kuntum taktumun ẹ̀rí ni ẹ pé ń bẹ àwọn màláíkà àwọn náà ní màṣíà ma tubduna wa ma kuntum àwọn náà fi nǹkan kan wọ́n sọ nǹkan kan so wayaquluna mata hadha alwa'd ẹ wá wo ìdáhùn tọ́lọ́ nìkan fún wọn bí báyìí Ọlọ́run ni kò sọ pé qul la amliku li nafsi darran wala naf'an illa ma sha Allah likulli ummatin ajal idha jaa ajaluhum fala yastakhiruna sa'atan wala yastaqdimun ǹjọ́ tí bí Fíráúnà ṣe tó àwọn ti lọ ní ìsìn wọ́n tó ti ń ka thousands of years ẹmọ̀ gbígbà kan láwọn náà imagine ìpáwà náà ó ṣe fí ìrìyàn àwọn èèyàn kan 100 years back in the next 100 years tí ó bu aláwà láyé in the next 100 years ẹlòmí ò gbà èmi wà láyé tèmi ò máa gbọ́ ò ẹnu àgbàlagbà kan mo ti gbọ́ ó sì wúlò fún mi níjọ́ tí láìfù ẹ tó wá ti di pé o máa dùn oúnjẹ mọ́ o máa dùn obìnrin mọ́ o máa dùn omi mọ́ wọ́n ń gbé ọ sóòrùn ni ayé ti di nira o ayé ó ti di nira o máa dùn oúnjẹ mọ́ wọ́n àwọn ọ̀fẹ́ já sí ẹlẹ́nu ọmọ ńlá ẹja wà ní bàbá fa ẹja ẹ mẹ́nu wọ́n wà yọkù lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀nù orí sí wá rí bí ọmọ sí ráyìn orí kò sí eyín bẹ́ẹ̀ etí wà tí sí eyín lẹ́nu ẹnu ìdú ń rí ráyìn wàláhì ìbẹ̀rẹ̀ sí wọ́n rí àwa gbé pẹ̀lú àwọn àgbàlagbà dáadáa ẹni ò ní dúró ẹnu tí ò dúró yẹn wọ́n àbọ̀ wá eyín kan tí wọ́n mọ̀ bọ̀ fi sí tó wọ́n fẹ́ jẹun níjọ́ mo kéré nígbà tí mo kọ́ rí ìkànnà àwọn ìyá àgbàlagbà tí wọ́n léyìn kẹ̀kẹ́ lẹ́nu wọn ò ní eré gidi kan èmi wá rò pé àpò pọ́síbù mo bú sẹ́kún gidi yá ìsì mọ́ rí yín lẹ́nu wọn ibi tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé wọ́n jẹun tán wọ́n wá ń fọ ọwọ́ wọ́n bá tó fọ eyín jáde mọ́ mo fẹ́ lè dákú ẹ̀wọ̀n tí wọ́n kà yẹ yín láì wọ́n gbá mo fẹ́ lè dákú eré burúkú ni mo sáré
mo rántí dáadáa ilé pé mo kéré tó wà náà mọ́ ìrírí màá fẹ́ tó bí Abdulrahman wà ní pé àmì ìrírí pé wọ́n yọ eyín mú pé wọ́n ti yọ eyín báyìí the next one tí màá rí wọn kò sí eyín erin jí nìkan pé ẹ wọ́n bá gbàlagbà ó ṣe pẹ̀lú yín wọ́n àmọ́ mi ẹnu so ìwọ́n tó ló fẹ́ lo 150 so wọ́n pé túmọ̀ rẹ̀ pé ọmọ rẹ̀ kan yóò ti lo bí 120 owó ti lọ bá dé lọ ọmọ rẹ̀ ti lọ 100 ọmọ rẹ̀ kan tó lè ti tẹ̀lé ọmọ rẹ̀ mẹ́rin ò ní wà relevant in anything experience yẹ tó yẹ kó tó máa share kò ní sálàfíà láti share rẹ̀ ẹ tí ò sí yín lẹ́nu rẹ̀ bó ní sọ̀sọ̀ apúpọ̀ wọn nílé mọ́ dọ́là mú gan bó ti mọ̀ sẹ́nu wọ́n tó dùn tó ń sí akọ owó ṣe rí owó ọ̀sẹ̀ tán tó yẹ kó tún wá wo mìíràn pé ọlọ́run dá nǹkan ó dé mi bí ẹnu rí ó ṣe rí nù ọlọ́run járí ló dáa ẹnìkan kan sàmì ò ok so níbi ìbáyọ̀ ọlọ́run ní kánàbí sallallahu alaihi wasallam kúmọ̀ sọ wípé idha jaa ajaluhum fala yasta'khiruna sa'atan wala yastaqdimun níbò míì nínú suratu al-anbiya ọlọ́run ní khuliqal insanu min ajal خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين wọ́n sọ bẹ́ẹ̀ náà níbi ọlọ́run ní kó dáhùn pé law ya'lamu الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون ọlọ́run ní khuliqal insanu min ajal ara kánjú wọ́n ti dèèyàn àwọn náà sọ pé fún àwọn ànábì wọn pé mata hadha al-wa'du in kuntum sadiqin ọlọ́run ní law ya'lamu alladhina kafaru hina la yakuffuna an wujuhihim an-nar wala an zuhurihim níjọ́ tó jẹ́ pé káníkèfèrí mọ́jọ́ yẹn ní ká ló lè imagine ìjọ́ kan bọ̀ àtiwájú àtẹ̀yìn ló dàkọ́ná mo kọjú iná ẹ̀yìn iná wọ́n láwọn mi ò sọ̀rọ̀ òṣìṣẹ́ tí ó ràn wọ́n lọ́wọ́ tó wá rà lè kí á mọ́ta ẹni mọ́ta bal ta'tihim baghtata yóò dé lójijì ní fatabhatuhum fala yastati'una raddaha yóò bọ̀ wọ́n dárú òun ní sọ pé àṣetán àwọn olọ́mọlé ní olọ́bó ọlọ́run bá tún sọ subhanahu wa ta'ala yí pé wọ́n tún sọ nínú suratul naml wọ́n ní ọlọ́run sọ pé qul siru fil ardi فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ọlọ́rin wọ́n sọ̀rọ̀ ìdáhùn níbí ní pé ọlọ́rin sọ fún wọn pé qul asa an yakuna rajul sọ fún wọn pé ó wá lè jẹ́ pé àwọn nǹkan tẹ́ nǹkan jù rẹ̀ ti súnmọ́ yìí
tó wà lẹ́yìn yìí gan ó lè jẹ́ bẹ́ẹ̀ ìdáhùn wọn níbí nìyẹn níbo míì Allah ni wọ́n tó sọ náà ní Suratu Saba ó jẹ́lẹ̀ kẹrin àbí wa yaquluna Allah ni wọ́n sọ pé wa ma arsalnaka illa kaffatan أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ìdáhùn tọ́lá ní kó dáhùn náà níbí قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون ẹ̀rọ sọ fún wọn wípé kò lákúnmìá àjọ lẹ́jọ́ tí ó di aníjọ́ àdéhùn ẹmọ́ wọ̀rí sẹ́ríjọ́ la tastakhiruna anhu sa'atan ẹ̀ ní pẹ́ dé gan ẹ̀ ní pẹ́ dé ìwòwé agẹ́jẹ̀ ẹ̀ sì ní sáájú ẹlòmí ẹ̀kan náà mọ̀ yóò dé ó ṣe déédé innama hiya zajratun wahida Allah subhanahu wa ta'ala Yasin wa idha qila lahum anfiqu mimma razaqakum Allah وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا فنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين وما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون ẹ̀kan náà ní ọkàn wọ̀nyí ìwúrẹ́ ẹ̀kan náà wọ́n mú ẹgbọ́ ìdọ̀rọ̀ máa gbọ́ wò ní fún iláyè kẹsì wà sí alẹ́ kódà ẹ̀rí kìrí káwà tẹ́lẹ̀ sọ bá wọn alẹ́ tẹ́lẹ̀ sọ bọ́ wọn làwọn bá sọ pé làfútì àti ìgbó làwújìdá ti ọmọ ẹgbẹ́ làfútì àti ìgbó làwújìdá ti ọmọ wọ́n bá sí sáré ìkàn bẹ́ẹ̀ àìmọye mẹ́sẹ̀jì ẹ̀bá sọ fọ́mọ̀ mi àìmọye ibi tí kọ́kọ́rọ́ yẹn wà rí tí kú pa àìmọye ọ̀la ní kọ́ntrátì yẹn àìmọye táwọn ọ̀rẹ́ gbé lọ pé ẹ̀kẹ̀jẹ́ sẹ́ni mẹ́sẹ̀jì pàṣíbẹ̀ àìmọye just last message ìwọ́kọ́ ló sẹ́ni ẹ̀ àìmọye ìbásí sọ wá àìmọye téèyàn nífẹ̀ẹ́ tó pé sì sọ fún lọ́la tí kò sì pa lónìí ẹni wọ́n sì mọ̀ láìlápẹ́ nìkan ti wà tó nífẹ̀ẹ́ ọ àìmọye àdéhùn tó yẹ sí múyàn lẹ́ni ẹ̀ agbára ẹni yìí bá ti lówó báyìí ń sì ra mọ́tò fún lọ fún tààtù kòbó lọ́wọ́ jìnà tí ó mọ̀ ẹ̀bá rí wọ́n máa ń bi àwọn òkú pé any last message èyí ó máa sọkún ọlọ́run sì sọ tí wọ́n sọ èyí tó sọ ní Suratul Mu'minun òun wà rí last two pages last page lókè ألم تكن آياتي تتلى عليكم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون ألا نخسأوا فيها
kí ẹ pẹ̀lú wọn bá yín pẹ̀lú ẹsìn bá mi sọ̀rọ̀ la tukallimun ẹ bá mi sọ̀rọ̀ qalat Sofia ọlọ́ni kí ẹ pẹ̀lú ó jẹ́ ti la tukallimun ẹ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ ìdọ́lọ̀ bá bá fún nírù pín báyìí ọlọ́mọ mọ̀ sí pín ibù tí wá níyẹn àwọn ni wọ́n sọ fọ́lọ́wọ́ báyìí pé Mala call a page before that حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون bẹ́ẹ̀ لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. Allah Akbar ọlọ́wọ́ adẹ́dà ń sọ fún wa níbi pé wọ́n sọ wípé hatta idha jaa ahadahumul mawtu qala rabbi irji'un yóò ní ọlọ́wọ́ bá ó sì dá ń padà la'alli a'malu salihan fima taraktu kí n ti ẹ̀lẹ́ sí kí n lè sí dáadáa wọ́n ní àwọn tó wà ní kòtò tí wọ́n bá bí wọ́n pé tẹ́fà padà wálé ayé kí lẹ́ ṣe náà nǹkan méjì náà wọ́n sọ àwọn wà náwó sójú ọ̀nà Ọlọ́run àwọn sì ṣe dáadáa wọ́n ìsọ̀jọ́ àwọn torí wípé lọ́dọ̀ in tí ò jẹ́ kún sí lọ́hùn owó náà ni wọ́n wò tí wọ́n bí wà tó a máa tó sá fún àbúsọ́lẹ̀ àná wà tó sẹ́gbẹ́ mi lẹ́gbẹ̀ ọkọ̀ ní sàfẹ́ àwọn àpérò àgbẹ́lẹ̀ àwọn àtò gbọ́nà máa tó sí ọlọ́rọ̀ irú àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lè lápẹ́lá wọn ìpàdé mo lọ kí wọn ní gẹ́gẹ́ mo mọ́ kí wọn bẹ̀tẹ̀lẹ̀ náà jùmọ́ wọn kí wọn bẹ̀ wọ́n ní gọ́ọ̀gọ́ mọ́ àtàwà ní 40 ìlú níwájú kábọ́sẹ̀ ìgbé ìdájọ́ gọ́ọ̀nà ìdájọ́ tí ó ní ìlú ohun ò tètè nígbà tó mọ̀ kó rẹ̀ ládáwà wá fún ìgbà ẹ̀rọ ó sọ wé tó lè bàtàwọn bọ̀ǹgárí pé wọ́n kọ́kọ́ tẹ́sì rẹ̀ ọ̀rẹ́ kí wọ́n mọ̀ lọ́wọ́ because ṣàgbọ́n kọ́ sọ pé àfẹ́ ẹ̀dìdé last one ni ẹ́ ìlẹ́sìn tó kàn ti lajú ẹ̀ náà pé ó yẹ kọ statement wọ́n lè pẹ́ pa gọ́ọ̀nà pé rárá ibi tí ìwà tí máa jẹ wá kí jímọ̀ ní wá kí jímọ̀ kíákíá kó rẹ̀ tó dó lẹ́yìn wọn gan pé ó dàbí gíní yóò yọ mílẹ́sẹ̀ lọ àsáwọn tó ń sọ tẹ́lẹ̀ wọ́n sàrẹ́ fílẹ̀ bí gọ́ọ̀nà bá rí ọba rẹ̀ ní ọkọ̀ mọ̀ lágídí pé àánú rẹ̀ àgbíwá déwájú náà ló débẹ̀ ọ̀ àmọ́ táǹsẹ̀ ọ̀ àkí gómìnà náà tó wọ́n ni gómìnà yìí tó ayé gómìnà ni ìwọ olóòfẹ́ dèdè jímọ̀ olóòfẹ́ gba kiri kan pé ayé gómìnà ló wá lọ dúró sí mistakenly ọlọ́run ṣàánú wa ọlọ́run sọ fún wọn pé la yastati'una tawsiyatan wala ila ahlihim yarji'un kódà wọn nílé padà lọ bá wọn ní wọn ìbẹ́ nǹkan jù ọlọ́run wa
subhanahu wa ta'ala nínú suratul Mulk. Náà ويقولون متى متى هذا الوعد إن كنتم صادقين. Kí wá ní dáhùn nínú àyà ilé yìí? قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. وإنما أنا نذير مبين. قل إنما العلم عند الله. إمام القيامة الساعة الله ما èmi kàn jẹ́ tí ó kà kìlọ̀ fún lásán. Ilé wa mọ́ táwọn àfọ́ oníbàlágọ̀ máa ń lò láti ṣàlàyé alhassa. Tó dẹ̀ bá wo iná mọ́ níbẹ̀ yẹn, kalimatul hasrin bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́. Ó yẹ ká sọ pé laysa bashiran, innama huwa nadhir bal mubin. Wọ́n ni ara ilá mọ́ pẹ̀lú àwọn hasbiyàn ẹ̀kan ara mú ní o nisbi ni wọ́n sọ pé al-qasru nisbi lẹ́ni pé qasru náà là ń pè ní kíni o hasru náà ilmu al-balagha kìí sí pánà bí o jẹ́ nǹkan bí i jẹ́ nǹkan bí wọ́n kìí kìlọ̀ fún lára ó sì jẹ́ bashiran àbí ó sì jẹ́ nabiyyan àbí ó sì jẹ́ abá lè Fátímà wasairi aládàbí sọ́rọ̀ ó sì jẹ́ zawjan lè azwaji. So irú kọ́sùrù tàrí ń bí o iná mayo a ń pè ní alkọ́sùrù nisbi ẹbá ń pè kéwù yẹn ó mọ́ ń ṣẹlẹ̀ dáadáa ní kéwù tẹ bá rí a sọ pé la illa alistithna fi siyaki في سياق ماذا؟ النفي في سياق النفي عزب تفيد الحصر حصر يبقى ونجد تفيد الحصر النسبي إن هو إلا أسماء سميتموها إن هو إلا إن شرطية إلا أبي هنا تفيد الحصر gbẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ asúrú rẹ̀ hakiki wallahu a'lam. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. فلما nígbà tó bá jẹ́ pé lámà wọ́n pè ní harfu tawkid ìgbàtí harfu tawkid sí àtúnjú الذين كفروا. Kí ni ó fa ìkojú àwọn àlẹ́lẹ́gbẹ̀ta ìfúnra pàtàkì? Fáà tó wà ní bàlámọ́ yẹn, wọ́n pè ní fáwọn fàṣọ́hà àti fáwọn fàṣíhà. Fáwọn tó gbogbo àbí fáwọn fàṣíhà. Kí ni jẹ́ bẹ̀rẹ̀ lọ kí ni? Fáà tó tọ́ka sí pé ìwọ̀n kan wà tán àríyá. Wọ́n tó lè fọ́n fàṣọ́. Ọ̀rọ̀ tí wọ́n parí yìí, wọ́n fẹ́ ṣọ̀kan rẹ̀ fún wa. Wọ́n ti wá mọ̀ pé ìwà gẹ́gẹ́ bí ìtọ́lọ̀ sọ pé mo sásọ fún àwọn ọ̀dọ́ rẹ̀ pé sọ́kòtò ìlú àǹfóṣà fún dáàrẹ̀ fún khairu lakum inda. Ó ní sọ́kòtò ìlú àǹfóṣà fún ẹ̀pá ara yìí tẹ́bá fẹ́kọ́ náà dárí jì yìí. Tẹ́bá fẹ́kọ́ náà dárí jì yìí ẹ̀pá ara yìí. Tẹ́bá kọ́lọ̀ dáríjì ẹ̀pàrà yìí. Wọ́n ni dhalikum khayrun lakum olódá fún yí
inda bari'ikum lọ́dọ̀ Ọlọ́run bá yín fataba alaykum Ọlọ́run àforíjì tí wọ́n ti para wọn a lè bẹ́ẹ̀ kí lẹ̀ rí ẹ̀ fáwọ alifasiha fáà tó wà bí fataba ó ní pé lẹ́yìn ìgbà tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run àforíjì kí là ń pè fáwọ yẹn jàmáà fáwọ alifasiha tẹ́ẹ̀bá wáyà tó wá before falamma wọ́n sọ wípé wa yaquluna mata hadhal wa'di ìgbà wo ni ìyà yẹn kí ni alwa'du níbi al'adab ìyà tó ń sọ yẹn ìgbà wo ní òde qul innamal ilmu 'inda Allah wa innama ana nadhirun mubin falamma halla bihimul wa'di ìgbà tí wọ́n bèèrè yẹn níjọ́ tó bá ṣẹlẹ̀ sí wọ́n sí ojú lẹ́bí ìnàkáfà ojú wọn kọ̀rọ̀lọ́ pé fáà yìí jẹ́ ká mọ̀ kó ti ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ tó ti rà bẹ́yẹn o láti ìwúlò ká tú fáà yẹn ní fáà alfàsíhà rẹ̀ fáà alfàsíhà ló wà lẹ́yìn sí ojú lẹ́bí ìnàkáfà وقيل هذا الذي كنتم به تدعون àkọ́kọ́ nìyẹn falamma ra'aw ṣùgbọ́n wọ́n tí rí àwa lò fi ìlú ra'aw gẹ́gẹ́ bí kíni mustaqbal ìwé yọ nítorí ẹka sọ ni pé wà ìdá ìtàrọ̀ náà àbí yàrọ̀ náà nígbà tí wọ́n bá rí sàyẹ̀sí ojú lẹ̀dínà kàfàrú àwọn tó ṣe kèfèrí ojú wó kọrẹ́ lọ wọ́n ni àtúbà alámọ́rọ̀ àwọn agbé fàkàánà ó pàdìrọ̀ àwọ̀ bí wọ́n ti rí Al-Imam Ibn Ashur ni ra'aw musta'malun fil mustaqbal in tó tọ́ka sí bí in tí ó ti ṣẹlẹ̀ ní wàjíyà bí sígọ́tìl máàdí in tó jẹ́ kó wá ní sígọ́tìl máàdí bí o lè shabahihi bil máàdí fi tahaqquqi gbogbo ẹn tó jíyà lánàá tán fún ẹgbà mẹ́ta fáò lẹ́yìn rẹ̀ ẹgbọ́lọ́ tó rí jẹmọ́ ìdí tó lọ́n bá sọ̀rọ̀ bíbá ó wà ní Yorùbá ó dùn mọ́ nínú mo ṣe rántí àpẹẹrẹ ẹnu Yorùbá èdè tọ́lọ̀ fi bá sọ̀rọ̀ bíbá wà ní Yorùbá ẹ̀tọ́ fúnlẹ́gbà fáò mẹ́ta wọ́n sọ pé ó wá délé wọ́n sọ pé ó ń jìyà àkíkù ní kó jìyà ó dá lójú àwọn ọmọ wa máa ń ṣẹ̀yìn gbà mí tí wọ́n sọ pé ìyá ti jí ọwà ṣé ìyá ti jẹ́ lóòótọ́ ṣé ìyá ti jẹ́ kí la gbà lérò ó dájú sáká pé ọjọ́ so iṣẹ́ ta sọ pé àwọn kèfèrí wọ́n rí ọlọ́dà ó dájú sáká pé wọ́n ti rí nígbà tí wọ́n sọ pé àtẹ̀kìrí ìyáyé ti dé tán kí wọ́n lórí tàbí ọkà gbọ́ àwọn àyàtà ń kà tẹ́lẹ̀ ẹ̀rì mọ̀ pé gbogbo ibi tọ́lọ́run ti dá wọn lọ́pàá àwọ́ta Ọlọ́run sọ pé nǹkan tó ti súnmọ́ ni ẹlòmí wọ́n lè sọ pé àbọ̀ ibi nìkan Ọlọ́run sọ pé kò súnmọ́ ibi ìgẹ̀ Ọlọ́run sọ pé ti súnmọ́ ni olùfà olùfàṣíyà ó wà lọ fí ìlú máa jí kò sọ pé wà yarawnaha wọ́n ni falamma ra'aw zulfatan si'at wujuhul ladhina kafaru ojú ọkọ̀ kò sọ pé gbogbo yóò ọ̀rẹ́ lọ́wọ́ ó ti ṣẹlẹ̀ lẹ́yìn tó lọ́sọ̀ ọmọ ẹni ìyá ti jọ ọmọ tí ò bá gbé àbúkò títí lè rí ìyá ó wà ní ìyá ti jẹ́ ọ̀ ìyá ti jẹ́ ọ̀ tàbí bí èyàn ti máa ń sọ nígbà ní ìpínlẹ̀ bá ní ìké ìmọ̀ tó lè pààyàn orí sọ pé mo kú o mo sọ̀rọ̀ ilẹ̀ ọ̀gá mi Yorùbá òun kú o
ìtumọ̀ ẹni pé ikú ní tàbí ọlọ́pàá kẹ́gbọ́n àṣẹ ara àǹfààní àfàṣí lára títí lára aṣùgbò náà ni ẹ̀rọ bayanu Qur'an bí usulul balagha ó ní wà átà yìí àdìsí gọ́tìl máàdì lè ṣábà yìí bil máàdì تحقق الوقوع مثل أتى أمر الله فلا تستعجلوا نعم أتى أمر الله فلا تستعجلوه. ìjọ tàn sọ fún yẹn ó ti rí tí àwọn ọgbẹ́ tí ò bá gbédè tí ò sì bẹ̀rẹ̀ lọ yóò pà sí yóò sì kọ́ tí yóò rí ọ̀dà ó rẹ̀ nímú rẹ̀ yìí ẹ̀rù ń bà ọ́ ló tẹ̀ tó gọjú irú rẹ̀ ní iqtaraba linnasi hisabuhum اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. àwọn bá ní iqtaraba gbogbo tó bá ti kọjá àdájì ní wọ́n máa ń lo iftala fún gbogbo tó bá kọjá àdájì tó bá jìnà wọ́n ní qaruba tó bá kọjá àdájì wọ́n ní iqtaraba wọ́n ní aina fulan qad qaruba wusuluhu ó ti súnmọ́ wa aina wasal iqtaraba ó kọjá àdájì ibi tí ó ti ń bọ̀ ó jìnà ju ibi tí ó kù tí ó fi dé ibi tó kù kò jìnà tó ibi tí ti ń bọ̀ iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun adúgbò jama pẹ̀lú الله أكبر كبيرا الإمام لأنه صادر عما لا إخلاف في أخباره فإن هذا الوعد لم يكن قد حصل حين نزول الآية nígbà tó ń sọ ayà ìkàlẹ̀ kìí ṣe pé yàyẹ ti súnmọ́ kìí ṣe pé yàyẹ asànfẹ́ kìí ṣe pé yàyẹ ti ṣẹlẹ̀ yàyẹ ti súnmọ́ ò a'udhu billahi an akuna minal jahilin yàyẹ ti súnmọ́ ò kìí ṣe pé yàyẹ ti ṣẹlẹ̀ lam yakun qad hasala hina nuzulil aya àmọ́ lọ́wọ́ ẹ̀yẹ kan bó ṣe súnmọ́ tó bí Makkah سواء أريد بالوعد الوعد البعث طبعا سوى هذا الوعد وعد ونبع نومي كلا سوى يبين دي غغن وان سو كما هو مقتضى السياق بو جẹ́ pé òun ni aya yìí sọ ya mo mọ̀ pé ó gbé wọn dìde am urida bi wa'd an-nasr àbí la ẹgbọ́n ló bẹ̀rẹ̀ jama àwọn kan tuntun nínú àwọn àfáà pé sayaquluna mata hadha al-wa'd ìgbẹ̀gbẹ̀ kí lè nọ́sù ìrànlọ́wọ́ tó lọ́lọ́wọ́ ṣe fún ọ wọ́n ní wà padà dáná bí ọlọ́ tí mo yẹn ti gbà fún jù ìyá ń jí ọlọ́wọ́ ẹ̀ tá a bá fẹ́ tú níbà á lọ ìtọ́lọ̀ sọ́nù suratu sayaquluna mata hadha al-fath ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم إنهم منتظرون. يقول وبدل أيضا سورة السجدة سيقولون متى هذا الفتح níjò ní Ọlọ́run ràn lọ́wọ́ lé wa lórí náà àgbàmí ya jẹ́ oṣù wá sí ní ẹlùmí ní gbálẹ́gbọ́ gbá anábì kí o lọ́wọ́ sallallahu alaihi wasallam ẹ̀yin brothers wa ẹjọ́ ẹgbọ́ bí ìlànà anábì kí o ìyẹn náà fílà nínú ìfúnmójú máa ìyẹn náà fílà nínú Káàbà lọ́wọ́ wọ́n wá gé inú ẹran
wọ́n á tulẹ̀ ànábì lórí níbi tó ti forí kalẹ̀ ànábì pẹ́ ní forí kalẹ̀ wọ́n fẹ́ yẹpẹrẹ rẹ̀ ní gbogbo ìtawà ń complain sí ìyá kẹ́kọ̀ọ́ tí ì jẹ́ wá náà wọ́n á da ìfun ẹran ibi ìgbẹ́wọ̀n wọ́n á tulẹ̀ lórí wọ́n máa sọ ẹran bẹ́ẹ̀ wọ́n fi wọ́n gbé lórí ẹ̀rù ti márùn tó Fátímà wá wọlé lọ́dẹ̀ lánà ní wọ́n ń kókó lára Ànábì Ànábì wà wọ́n ní wọ́n wà wọ́n ẹ̀ ṣe é sí ibi ìṣẹ́ tó wà sí wọ́n á ní màtá hádà ìfàṣọ wọ́n náà ní wọ́n náà padà ní ìgbà wo. Ṣé bó máa ń sọ pé ọlọ́run tó rà ràn ọ́ lọ́wọ́ lé ọ lórí? Àfáà mi ọlọ́mọ àdúgbò gbogbo àwọn àfáà tó kọ́ mi tó lọ ní mo lè bá ìmọ̀ wọlé tí wọ́n lọ. Mo fẹ́ sọ ọ̀tún lábẹ́ àwọn rántí ẹ̀ tó kọ́ wa ní tó tẹ̀ lọ sí òní náà. Wọ́n lè ṣe tẹ̀sí ìlú náà lọ́wọ́ tó lọ kàkiri. Wọ́n lè tẹ̀sí ní iṣẹ́ láìka tẹ̀sí. Wọ́n ti wá ṣe wọ́n kó òun tẹ̀sí ìtàlẹ́. Ó sì mọ̀ wọ́n bá tu ìwé fún wa. Ọmọ akẹ́kọ̀ọ́ ni wà lọ́kì. Wọ́n yóò súnà báwọ̀. Ọmọ kò tẹ̀sí ìtàlẹ́. Jàlálẹ́ ìgbà tó ń kà. Wọ́n ní ní ìpòsí jàlálẹ́. Àkàjà pálí àwọn ọ̀tayọ̀ kan tẹ̀sí ìwà. Àkàjà pálí. Wọ́n bá forí jù. Wọ́n bá gbà wọ́n. Wọ́n ṣe wọ́n lẹ́nu láti. Wọ́n tẹ̀lé wọ́n sàn. Wọ́n tẹ̀lé wọ́n sàn. Wọ́n sì rí àdéhùn. Ó tó 20 years. Tí wọ́n fi rí ìrìnàjò wọ́n gbọ́rọ̀. Wọ́n rí àwọn wọ́n gbọ́rọ̀. Bí ẹ̀ bá wà fún wọn àwọn ọwọ́ yìí, wọ́n fi bọ́ owó yìí sí wọn lọ́wọ́ láti ẹ̀rọ. Wọ́n àwọn spẹ́ẹ̀lì ló wá níbi àkíyàn wọ́n lé wọ́n lọ kí wọ́n níbi 4 years ago. Mo láìpẹ́ social media ti wọ́n á jókòó pẹ̀lú wọ́n á sọ̀tàn tó pọ̀ gan mo máa ń dágbọ́ èmi nìkan tí fóònù yẹn fi bàjẹ́ ní màá ń dágbọ́ wọ́n á sọ̀tàn tó pọ̀ gan wọ́n sì kọ̀wé tó pọ̀ ẹni tó kọ́ mi ní kíní mo sọ yìí ní wòlímà mo máa ń sọ pé tí n bá fi lè ṣe nǹkan mi máa jìyà because mo wà lọ́kì láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó dáa tí n bá fi lè ṣe nǹkan mi máa jìyà ilé ke wòlímà tó yẹ pé ẹni tẹ́lómi ńlárí máa ń jẹ ológun ni àwọn nọ́sítọ́ọ̀pù sáwí ládùúgbò wa wọ́n yìí ṣe súnà ló ti wà yìí. Kí ó sì yé wọ́n sì máa ń kọ̀wé gan wọ́n kọ English wọ́n kọ Yorùbá kódà ó sì kú bí ọdún méjì tí wọ́n kú wọ́n ṣe kó tí ju ọdún kan báyìí lọ àpètọ́dún kan mú lọ́dún kan bọ̀ àwọn àná làwọn ìyàwó wọn jáde ilé ọkọ àná pàṣẹ mo bá wọn sọ̀rọ̀ lánàá wọ́n lè jáde ilé ọkọ. Ọ̀rọ̀ ọdún kan kọ́ lọ ọ̀rọ̀ oṣù mẹ́rin náà sọ yẹn. Wọn ò gbọ́rọ̀ wọn ò sì lè sọ̀rọ̀ fún close to 20 years. Lásìkò oorun bá dé wọn àgbé ọwọ́ sókè. Wọ́n ti mọ̀ bẹ́ẹ̀. Ìgbà tó yá àwọn bẹ̀rẹ̀ sí ń lọ. Bí ìbá máa sọ̀rọ̀ dáadáa àwọn rèé lọ. Àkàrò ní káwọn mẹ́sàn. Ọlọ́run bá foríjì wọn. Ọlọ́run bá gbàgbọ́ wọn. اللهم اغفر له وارحمه وتجاوز عن سيئاته واغسله بالماء والثلج والبرد اللهم اغسله بالماء والثلج والبرد
اللهم وسع قبرهم وجعله روضة من رياض الجنة ولا تجعله حفرة من حفر النار. So bí ka tafsiri ni ọkàn mi lọ́dọ̀ ọgá wọ́n ti wọ́n kà á. So ويقولون متى هذا الوعد إن كنتم صادقين فلما رأوا olùbá yí wá pé bo ni fàlámọ́ ti jáde mẹ́ẹ̀ رأوا زلفة سيئت وجوه الذين كفروا وقيل tún wá ní هذا الذي كنتم به تدعون. ونذير هذا الاستعمال قوله تعالى wọ́n ní tó tún jọba ìrẹ́lọ́ ní فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. سورة النساء. نعم. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. inú ní tó sọ pé فكيف إذا جئنا ìdáná jí ìwé ẹkọ́ jẹ́ náà orí wọ̀n tí mú wá gbogbo sígọ̀tẹ̀ bá ti rí báyìí o lítà kéèkì kí mo pé o ẹni tó bá ń pay attention sí Quran dandan ní kó mọ́ tá ń sọ yìí o níbi ulumul Quran ìtàkì tó tẹ bá fẹ́ tú níbẹ̀ ẹ̀ ní tú kàlàkàyàlí pé tó bá ṣẹlẹ̀ kọ́ ẹ sọ pé ó ti dá lójú pé kí ní yóò padà ṣẹlẹ̀ ẹgbọ́n lọ tó bí jẹmọ́ kí ló pà náà bí lọ́kún kí ṣe kàyàlí ní pé sí ọ̀pọ̀ gbọ́gbà mọ́ wá sí ọ̀pọ̀ yóò ṣẹlẹ̀ tó ti rẹ̀ ẹgbẹ́ àti ìyá rẹ̀ ó ní ọ̀pẹ́ ìgbà ìgbà tí máa fún ọmọ ní ìsinmi ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe wà ní tí máa fún ìgbà àwọn ọ̀rẹ́ lọ́rẹ̀ máa fi máa fún ìgbà àwọn ọ̀rẹ́ sọ ìwé ọ̀pọ̀lẹ̀ ìlọ́nà pé èyí ọ̀pọ̀lẹ̀ ìlọ́nà pé lẹ́lẹ́ tẹ̀wé ọ̀pọ̀rẹ́ ìlọ́rẹ́ máa lórí ti bá fún 5,000 lọ́rẹ̀ ṣe máa fi ní ọ̀pọ̀rẹ́ ìlọ́rẹ́ àkáyẹ̀ wá fún ìlú wá tọ́lọ́lọ́ ìlọ́dẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé tí wọ́n sọ ni pé bí mo ṣe ń sọ yẹn mo ti fún yín ẹ̀yin náà gbàbẹ̀ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ sísọ ẹ̀kùsẹ̀kù tí ń bá ní mo sọ but ó ti mọ̀ pé ọ̀nà tí mo gbà sọ yìí mo ti fún yín ní fàkífà ìdájí náà ìṣẹ̀lẹ̀ so tó pàdé ilẹ̀ ọkùn gágá ọgbẹ́ ní ìṣẹ̀lẹ̀ ó sì wá jẹ́bẹ̀ ìmọ̀sílì wá kàbánà mi pé ìmọ̀sílì náà tó ń rán àbí rẹ̀ pé rántí ọ̀yẹ́ ọmọ wọ́n mọ̀ ní kúlì ọmọ ti lè ṣe وجئنا بك على هؤلاء شهيدا. جئنا بي بمعنى تحقيق. Ìjádúrà ìṣẹ́. Àti tùtàdàwò. So, a tú wàlámà àwọn òṣèlú fàdásí. Kí la pè fáwọn èèyàn fáwọn ìfàsí. Àwọn alfasaha a sì sọ pé gbogbo àwọn ọmọ bí ta rí mẹ́ yẹn alámọ́rọ̀ àwù lè tahqiq pé yóò ṣẹlẹ̀ wallahu a'lam. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè kan ẹ̀yìn ọlọ́wọ́ gbẹ́sì náà so rárá kò ní ìdíkọ̀ tí mọ̀mọ́ tọ́kàn rẹ̀ bá ti wọ́n ní tí mo ti sẹ́lọ́dọ̀ lọ àjọkùn ìsìsẹ́ mọ̀ ṣùgbọ́n tó wà kọ̀ọ̀kan bá rẹ̀ bí àwọn wà ní ọ̀sẹ̀ káwọn ti sẹ́ kò sí kankan ṣẹ́ẹ̀mẹ̀rí rẹ̀ Suratul Mu'minun náà ni
ó yá. والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n ti wò pé àṣásí pàdé ọlọ́run báyìí kí la fẹ́ present wọ́n sì ń ṣiṣẹ́. Aisha wá ní àwọn ìyẹn ni a gbọ́dọ̀ ká sọ́rọ̀ tó mọ̀mí nínú a gbọ́dọ̀ ṣẹ̀tẹ̀ sí rẹ̀ ọlọ́run kò ṣe náà fún wa ìdẹ̀lá wọ́n ní àwọn Aisha wá ní àwọn ìyẹn làwọn tí mú tí ṣe gẹ́gẹ́ àwọn tí ń ṣiṣẹ́ gẹ́gẹ́ àwọn mọ̀mí nínú ẹ̀mí wọn tó wọ kùlúbù wọ́n jí látún lè wọ́n tó ń bí ẹni àwọn iṣẹ́ ilé òsókú dọ́dọ̀ lọ́wọ́ wọ́n ìdí ṣiṣẹ́ ọlọ́run gbáṣẹ́ wọ́n ربنا تقبل صيامنا ودعاءنا وركوعنا وسجودنا وأعمالنا اللهم قربنا إليك بلطف ولين ورفق ورحمة يا أرحم الراحمين. السلام عليكم.